A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ààrẹ orílẹ̀-èdè United States Donald Trump ti ní US ṣe ìkọlù alágbára pẹ̀lú àdó olóró ojú òfurufú tako ẹgbẹ́ Islamic State ISIS ní ẹkùn àríwá ìwọ̀ oòrùn Nàìjíríà. Adarí US ṣe àpèjúwe ISIS ní terrorist-com bí ó ti fi ẹ̀sùn kan ẹgbẹ́ yìí wípé wọ́n dojúsọ Kìrìsìtẹ́nì láti máa ṣekú pa wọ́n. Trump ní ọ̀pọ̀lọpọ̀ ìkọlù ní iléeṣẹ́ ológun ṣe. Lẹ́yìn èyí ni US Africa Command AFRICOM jábọ̀ wípé ìkọlù àná wáyé pẹ̀lú àjọṣepọ̀ Nàìjíríà ní ìpínlẹ̀ Sokoto. Mínísítà fún ilẹ̀ òkèèrè Yusuf Maitama Toga sọ fún akọ̀ròyìn BBC wípé ìkọlù yìí jẹ́ àjùmọ̀ṣe tí wọ́n fi dojú sọ àwọn adàlúrú, èyí kò ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀sìn kankan. Toga ní ó ṣeéṣe kí ìkọlù mìíràn tún wáyé, èyí kù sọ́wọ́ àwọn adarí orílẹ̀-èdè méjèèjì. Nínú àtẹ̀jáde alẹ́ àná lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Truth Social ni Trump kọ sí wípé lábẹ́ ìṣèjọba òun, orílẹ̀-èdè wọn kò ní fi ààyè gba kí àwọn alákatakítí ẹ̀sìn Islam kan ṣe oríire. Bákan náà ni US Defense Secretary Pete Hegseth náà sọ lánàá wípé inú òun dùn fún àtìlẹ́yìn ìjọba Nàìjíríà fún àtìlẹ́yìn àti ìfọwọ́sowọ́pọ̀ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà lórí ẹ̀rọ ayélujára BBC. Ìjọ Àgùdà àti Kòtàngórá ti fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní iléèwé St. Mary's Papiri ìpínlẹ̀ Niger ni wọ́n ti rí gbà kalẹ̀ tí wọ́n ti darapọ̀ mọ́ mọ̀lẹ́bí wọn. Catholic Diocese Kòtàngórá ẹni ọ̀wọ̀ Bulus Yohana tí ó tún jẹ́ proprietor St. Mary Private and Secondary School ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde àná. Ó ní àpapọ̀ 230 persons níbi tí a ti rí òṣìṣẹ́ 12 ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n jí gbé kí wọ́n tó rí àwọn wọn gbà kalẹ̀ nípasẹ̀ ìgbìyànjú láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Niger títí kan àwọn àjọ agbófinró. Yohana ṣàlàyé wípé ní kété lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ 21 oṣù kọkànlá, 315 ni wọ́n kọ́kọ́ ka iye akẹ́kọ̀ọ́ sí. Nígbà tí ó máa fi di ọjọ́ kẹta ní 50 nínú wọn ríbi sá mọ́ wọn lọ́wọ́ darapọ̀ mọ́ mọ̀lẹ́bí wọn tí ó fi ṣe àdínkù wọn sí 265. Ìwádìí ṣe àfihàn wípé 35 nínú àwọn akẹ́kọ̀ọ́ yìí ni wọn kò jí gbé tàbí wọ́n ti sá mọ́ ajínigbé lọ́wọ́ lójú náà, tí àpapọ̀ àwọn tí wọ́n jí gbé fi jẹ́ 230. Ẹni ọ̀wọ̀ gbà wípé lóòtítọ́ ni àríyànjiyàn wà lórí iye akẹ́kọ̀ọ́ tí adàlúrú jí gbé ní ilé-ìwé látàrí rògbòdìyàn tí ó bẹ́ sílẹ̀ nígbà ìṣẹ̀lẹ̀. Ó wáá fi ìmoore rẹ̀ hàn sí ìjọba àti àwọn ẹ̀ṣọ́ aláàbò fún bí wọ́n ṣe jí gìrì sí ìṣẹ̀lẹ̀ pẹ̀lú àwọn òbí, ìlú Kìrìsìtẹ́nì, oníròyìn àti ará ìlú fún àdúrà, sùúrù àti àtìlẹ́yìn wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Iléeṣẹ́ ààrẹ ti dá ìròyìn tí ó tọ́ka wípé ààrẹ Bọ́lá Tinubu ń gbèrò àti júwe ilé fún olórí òṣìṣẹ́ Fẹ́mi Gbàjàbíàmílà nù kí ó sì fi akọ̀wé rẹ̀ Private Secretary Hakeem Muri-Okunola rọ́pò rẹ̀. Àlàyé yìí ni wọ́n ṣe sínú àtẹ̀jáde tí wọ́n fi sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X lánàá, tí amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà bu ọwọ́ lù. Níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé wípé kí ará ìlú má fi ọkàn sí ìròyìn èké tí wọ́n ń gbé kiri orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Kò sí àyípadà fún ipò olórí òṣìṣẹ́, àwọn méjèèjì ni wọ́n sì di ipò wọn mú. Kò sí òtítọ́ nínú ìròyìn tí wọ́n ń gbé kiri. Muri-Okunola kò rọ́pò Gbàjàbíàmílà. Iléeṣẹ́ ààrẹ ṣe àpèjúwe ìròyìn yìí ní ìgbìyànjú àti dá rògbòdìyàn sílẹ̀ láàrin ìlú àti láàrin ìjọba. Iléeṣẹ́ ìjọba wá ṣe ìkìlọ̀ kí ará ìlú yéé bá wọn pín ìròyìn tí wọn kò fìdí rẹ̀ múlẹ̀ kiri, pàápàá jùlọ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
Gómìnà ìpínlẹ̀ Zamfara Dauda Lawal ti ṣe àgbékalẹ̀ $100 mílíọ̀nù ($160 million) fún àjọ ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ gẹ́gẹ́ bí ara ìmọrírì wọn fún iṣẹ́ takuntakun bí wọ́n ti ń dáàbò bo ẹ̀mí àti dúkìá ará ìpínlẹ̀. Gómìnà tí akọ̀wé ìjọba ìpínlẹ̀ Abubakar Nakwada ṣaṣojú ṣe ìtalọ́rẹ yìí níbi àbẹ̀wò ìparí ọdún End of the Year Tour láti fi bu ọlá fún àwọn ẹ̀ṣọ́ aláàbò àti agbófinró láti fi ìmoore hàn sí ìgbìyànjú wọn àti dáàbò bo ará ìlú. Gómìnà ní àbẹ̀wò yìí tí ó jẹ́ àkọ́kọ́ irú rẹ̀ ní ìpínlẹ̀ jẹ́ ìgbésẹ̀ láti fi ṣe ìmóríyá sí wọn àti láti túbọ̀ mú àjọṣepọ̀ wà láàrin ẹ̀ṣọ́ ìpínlẹ̀ àti ti ìjọba àpapọ̀ lórí gbígbógun ti ìwà ọ̀daràn. Ó wá bẹ̀ wọ́n kí wọ́n túbọ̀ gbìyànjú àti máa bá wọn yanjú ìṣòro ààbò bí ó ti sọ àsọdájú wípé ìjọba náà ò ní rẹ̀wẹ̀sì àti máa pèsè gbogbo àtìlẹ́yìn tí wọ́n bá nílò láti lè mú wọn ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Bákan náà ni Lawal fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí àjọ aláàbò bí ó ti ń gbàdúrà ìsinmi àlàáfíà fún àwọn akọni tí wọ́n ti fẹ̀mí wọn lélẹ̀ lẹ́nu iṣẹ́. Lára àwọn ibi tí gómìnà ṣe àbẹ̀wò sí ni iléeṣẹ́ ológun Garrison Command, iléeṣẹ́ ọlọ́pàá, àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS, Police Mobile, FRSC, NSCDC àti State Community Protection Guard (CPG). Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ti bu ẹnu àtẹ́ lu ìjọba àpapọ̀ lórí bí wọ́n ṣe fi ààyè gba kí ilẹ̀ United States kọ́kọ́ ṣe àfihàn àlàyé lórí ìkọlù alágbára ojú òfurufú tí wọ́n ṣe ní ilẹ̀ Nàìjíríà kí àwọn aláṣẹ Nàìjíríà tó bá ọmọ orílẹ̀-èdè sọ̀rọ̀, bí wọ́n ti ṣe àpèjúwe rẹ̀ ní àṣìṣe lórí àti sọ̀rọ̀ lórí ààbò. Nínú àtẹ̀jáde òní ni alukoro ẹgbẹ́ PDP ìní Obong ti ṣe àkíyèsí wípé àìtètè sọ̀rọ̀ ìjọba ti mú ọmọ orílẹ̀-èdè gbẹ́kẹ̀lé ìròyìn lórí ìgbésẹ̀ ààbò tó wáyé lágbègbè wọn. Ìròyìn jábọ̀ wípé àròyé yìí ń wáyé láàrin ìròyìn wípé ilẹ̀ US ṣe ìkọlù tako àwọn adàlúrú ní ìpínlẹ̀ Sokoto, ṣùgbọ́n Amẹ́ríkà ni ó kọ́kọ́ ṣe àfihàn rẹ̀. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni ààrẹ US Donald Trump ti ṣe ìkéde yìí lálẹ́ àná pẹ̀lú àwọn òṣìṣẹ́ ìjọba Amẹ́ríkà mìíràn. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí ni ìjọba Nàìjíríà ṣẹ̀ṣẹ̀ mú ìkéde wálé lórí nípasẹ̀ àtẹ̀jáde láti ọwọ́ Mínísítà fún ilẹ̀ òkèèrè Ambassador Yusuf Tuggar. PDP ní ó yẹ kí ìjọba àpapọ̀ kọ́kọ́ darí ìkéde yìí dáadáa yálà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń sọ̀rọ̀ lórí ìròyìn tó ti di tọ́rọ́ fọ́n kálé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Onímọ̀ ẹ̀sìn Islam Dr. Ahmad Gumi ti ké sí ìjọba àpapọ̀ kí ó tètè fòpin sí gbogbo ìgbésẹ̀ àjùmọ̀ṣe ológun pẹ̀lú ilẹ̀ United States lẹ́yìn ìròyìn nípa ìkọlù alágbára ojú òfurufú tako ẹgbẹ́ adàlúrú ISIS ní Nàìjíríà. Gumi pe ìpè yìí nínú àtẹ̀jáde tí ó fi léde lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook níbi tí ó ti bu ẹnu àtẹ́ gidigidi lu bí ilẹ̀ US ṣe lọ́wọ́ nínú ìkọlù ní Nàìjíríà. Ó ní èyí léwu fún òfin ìjọba Nàìjíríà, sovereignty àti ìṣọ̀kan. Gumi ní bí ó tilẹ̀ jẹ́ wípé gbígbógun ti adàlúrú jẹ́ ojúṣe nínú ẹ̀sìn Islam, irúfẹ́ ìgbésẹ̀ báyìí jẹ́ mímọ́ kì í ṣe nípa lílo agbára láti ilẹ̀ òkèèrè tí ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ń ṣàn nínú ìtàn ìgbésí ayé wọn. Gumi ní àṣìṣe ńlá ni Nàìjíríà ṣe pẹ̀lú bí wọ́n ṣe fi ààyè gba ilé-iṣẹ́ ológun ilẹ̀ òkèèrè. Ó ní adàlúrú kò lè bá adàlúrú jà, aláìṣẹ̀ ni wọ́n máa ṣekú pa. Ó ṣe ìkìlọ̀ wípé orílẹ̀-èdè kankan gbọ́dọ̀ fi ààyè gba kí wọ́n sọ ọ́ di ojú ogun tàbí fi ààyè gba agbára ilẹ̀ òkèèrè tàbí sọ alábàágbé rẹ̀ di ọ̀tá. Bí Nàìjíríà bá nílò ìrànlọ́wọ́, àwọn orílẹ̀-èdè bíi China, Turkey àti Pakistan ni ó yẹ kí wọ́n dẹnu kò. Àwọn wọ̀nyí lè ṣe àtìlẹ́yìn tó dára láìsí ìṣòro geopolitical baggage. Gumi wá ṣe ẹ̀sùn wípé ìkọlù tí wọ́n ṣe sí ìpínlẹ̀ Sokoto mú ìfura dání, ó ní ti òṣèlú nínú. Àbí báwo ni wọ́n ṣe máa dojúkọ ìpínlẹ̀ tí èrò inú rẹ̀ jẹ́ kìkì Mùsùlùmí? Èéṣe tí wọn kò fi lọ àwọn agbègbè bíi Maiduguri bí ó ti ké sí àwọn ìlú tí ìkọlù yìí ti wáyé kí wọ́n ya àwòrán àti àkọọ́lẹ̀ bí àṣìṣe sí aláìṣẹ̀ kankan bá
bá wáyé. Ó wá ṣe ìkìlọ̀ wípé èyí lè dá ìjà òṣèlú ńlá sílẹ̀ síwájú ìdìbò gbogbogbò ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká olórin Nàìjíríà Innocent Idibia tí gbogbo ènìyàn mọ̀ sí Two-Face tàbí Two-Baba ti jẹ́wọ́ ní gbangba. Two-Baba tí gbogbo ènìyàn mọ̀ gẹ́gẹ́ bí bàbá ọlọ́mọ bẹẹrẹ àti ọ̀pọ̀ obìnrin tí wọ́n ṣàbíyamọ fún tí onígẹ̀ẹ́sì ń pè ní baby mama láì bá wọn ṣe ìgbéyàwó ti jẹ́wọ́ ara rẹ̀ ní ìlú Benin níbi ayẹyẹ MC Edo Pikin Undiluted pẹ̀lú Starboy àti Legend Show. Kí ó tó bẹ̀rẹ̀ eré ni Two-Baba ní òun fẹ́ jẹ́wọ́ kí ó lè wà nínú àkọọ́lẹ̀ wípé òun ti dẹ́kun àti máa fún obìnrin lóyún. Pẹ̀lú àdàmọ̀dì Gẹ̀ẹ́sì Pidgin English ni Two-Baba fi búra wípé òun ti dẹ́kun àti máa fún obìnrin lóyún kiri. Kí wọ́n lọ béèrè òun, wọ́n á mọ̀ wípé orúkọ Innocent ti ń ro òun báyìí. Ìròyìn jábọ̀ wípé obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ bímọ fún Two-Baba ni Sùnmbọ̀ Adéoyè pẹ̀lú ọmọkùnrin méjì, Zion àti Nino. Láàrin ọdún 2009 ni ìbáṣepọ̀ wọn wá sópin. Baby mama kejì Pẹ̀rọ̀ Adéníyì bí ọmọ mẹ́ta láàrin ọdún 2006 àti 2012. Ìyàwó alárédè Annie Macaulay Idibia bí ọmọbìnrin méjì láàrin ọdún 2012 di 2025 tí wọ́n fi pínyà. Àìpẹ́ yìí ni ó bí ọmọ tuntun pẹ̀lú aya rẹ̀ tuntun Natasha Osawaru tí ìgbéyàwó wọn ń dá awuyewuye sílẹ̀ lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.